Africa Content TV. Àwọn tèmi tó máa yá yìí náà sọ fún mi wípé ìdírí àrùn bí ikọ́ ló ń jẹ́ kó dàgbà láyé kẹ́mi ẹ ogun gan ká lè rí ẹ wò pẹ́pẹ́pẹ́. Ìwọ ni kábíyèsí ọbọrin generation títí wa. Ìwọ lọ́kàn tó fẹ́ gbogbo fújì ga sáà má ṣe bá fọ́gbà máa ojú èèyàn tó ń bínú. Ọ̀tá ogún ọdún ó lè padà wádọ̀ rẹ̀ ní gbogbo tó ń lọ làwa tí ẹ mọ̀ o. Mo wá fún wọn lẹ́yìn ìgbésẹ̀ mi títí kọ́ gbàgbà mọ́gbọ́n tèmi gangan. Báyẹ̀ kí ìpẹ́ gan-an ohun tí ó dára ohun tó dára òun lára ìpẹ́ gan-an ní ọmọ fẹ̀nu tẹ́ńbẹ́lú. Aṣọ funfun tí mo rò mo fi ṣe bàbá elépo. Kán má lè bínú láti depo sálà mi mo ti fún elérùpẹ̀ ní gàrí mi díẹ̀ mu. Kán má dàyè pẹ́ sí gàrí mi ní tèmi. Oníyan gírákùn àbá tèmi jẹ ipò ni mo rù ayé bá mi bẹ̀ wọ́n. Onésà àkọ́bí Osupa lélẹ́yìn àwọn mẹ́jọ ọmọ náà tó bá sọ òní sì wí òní sì sọ òní sì lẹ̀jẹ̀ òní sì gbọ́dọ̀ sọ àwọn ènìyàn náà sọ̀rọ̀ àkàrìmọ́wàkú olókìkí òru ọ̀tàgé ọ̀ràgé ẹ̀yà kéékèèké tí mo fi lọ́gbọ̀dá àti ẹ̀lẹ́ wọlé láì sílẹ̀kùn ọ̀tàgbọ́re lẹ́yìndáre ọ̀nàgbà kìkọ́mọ́yẹ ẹ̀yà ọmọ ti yẹ òkú ìdíkítà ìrọ́jú yọwé òkú àpò oníyọmọ abẹ́rẹ́ àjáwù fún ìrọ́jú òǹsọ ẹgbẹ́ ìrọ́jú bomi dúró ìrọ́jú ẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀ fún ìrọ́jú bíbọ̀ lókù ọlọ́fin Ọbàtálá àgẹ̀gẹ̀ tí ẹ lẹ̀ fún ọ̀tẹ̀rí lọ́mọ kí ọlọ́gẹ̀ gbogbo àṣẹbí òkè wàdà àtàgé ọlọ́wọ́ òun bá sùn ọ̀nà méjì olú orogbo lákàáyé ó dùn mí tí mo ti ní Jésù.